ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatun. Oṣù Ramadan wọlé dé wẹ́rẹ́. A kú àmójúbà. Oṣù alápọ̀nlé. Oṣù ìkẹ́-ìgẹ̀. Oṣù àforíjì. Oṣù ìkànsíra ẹni. Oṣù ìfìfẹ́hàn síra ẹni. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ pé iléeṣẹ́ ẹlẹ́yinjú àánú Embassy Foundation nílùú Munich lórílẹ̀‐èdè Germany ìrànwọ́ sí àwọn tí àìsàn fonikufoladide ń bá fínra. Ìyẹn sickle cell anemia patient àti àwọn òbí wọn tó ti ń tọ́jú wọn láti gbà pípẹ́ wá. Pàápàá jùlọ lásìkò àwẹ̀ Ramadan tá a wà yìí. Embassy Foundation is reaching out to the sickle cell anemia patient and their parents in this Ramadan period. A ti bẹ̀rẹ̀ sí ní ṣe ní kété tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti ọwọ́ ara wa pẹ̀lú àtìlẹ́yìn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n ti náwó àtìlẹ́yìn sí wa pẹ̀lú ohun tọ́lọ́run fi sí wọn ní ìkápá. We want to appreciate those who have started supporting us. À ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, King Dr. Saheed Òṣùpá, Prince Kasim Austin Elétù Òdìbò, Alhaji Ahmed Ajiran, Prince Ọ̀túnba Ọmọbọ́lájí Sọ́ni Bárẹ́kò Sọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iná ò ní tánwó yín. Àwọn òṣìṣẹ́ Embassy Foundation ti ń lọ káàkiri ní ìpínlẹ̀ Èkó, Ògùn àti ìpínlẹ̀ Kwara láti ṣe bí Ọlọ́run ṣe rán wa sí àwọn tí àìsàn fonikufoladide ń bá fínra, sickle cell anemia patient àti àwọn òbí wọn. Embassy Foundation is already giving hands to the sickle cell anemia patients and their parents. Ọ̀gbẹ́ni Razak Ayọ̀ Òjòlówó Embassy wá ń fi àsìkò irọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti ràn lọ́wọ́ láti má dáwàdà kí ẹ gbárùkù tì wá pẹ̀lú ohun tó bá wà ní ìkápá yín ká lè fi báyìí ni wọ́n pàdé lásìkò àwẹ̀ yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ládàá ni gbogbo wa ó fi gbà lọ́wọ́ Ọlọ́run. Ohun tí ẹ bá nílé ìkápá láti fi ràn wá lọ́wọ́ ẹ fi ṣọwọ́ sí account number yìí 2610032803 lẹ́ẹ̀kan sí 2610032803. Embassy Foundation lórúkọ àkáǹtì náà ní Ecobank. Gbogbo ohun tí ẹ bá fún wa àwa kọ́ la ní. Ẹ fi rán Ayọ̀ Embassy àti Embassy Foundation níṣẹ́ ni a ó sì fi jíṣẹ́ fún àwọn tó yẹ fún. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Embassy Foundation sórí nọ́mbà yìí +491-762-227-3907. Ẹ má gbàgbé láti wo ètò Shehu Sakama Ramadan special program lójoojúmọ́ láti aago 4 sí 7 alẹ́ 4 to 7 p.m. nínú àwẹ̀ yìí ni o. Lórí Facebook tẹ́ ẹ bá wá ní ẹni tí àìsàn yìí ń bá fínra láyìíká yín ẹ fi ẹ̀rí tó dájú pẹ̀lú medical report ṣọwọ́ sí wa lórí nọ́mbà yìí. WhatsApp nìkan ni o +234-9073-304216. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa má gbàgbé láti ràn án lọ́wọ́ torí pé ẹnìkejì rẹ ní ṣe. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún